More space, more space. Salaam alaikum fún gbogbo ilé pátá. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún ẹni rí wa, èèyàn dáadáa, gbogbo ọmọ kúlò ó fẹ́ jù wá lọ ní. Torí kì í ṣe owó, lọ ní ọdún òkùnkùn gbogbo. Lórúkọ gbogbo ẹgbẹ́ tábà pátápátá, a dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ dúró. Ẹ ṣé gan, ọlọ́run dúró tì í. Ọlọ́run àṣekún sinmi fún ọ, ọlọ́run apáṣiṣẹ́ rẹ̀, àtọ́jú àwọn ọmọ ẹ̀, ojú wẹ̀yìn kò tọ́jú àwọn ọmọ ẹ̀, òrà àwọn ọmọ ẹ̀, o lè ṣe bí ìyá, o lè ṣe bí ìyá o, o lè ṣe bí bàbá, o lè ṣe bí bàbá o, fojú wẹ̀yìn ògbógbó ọmọ kú lódò, tọ́jú àwọn ọmọ ẹ̀, ọlọ́run àṣekún sinmi fún ẹ o, ẹ ṣe. Ìyá tó yọ̀ sí Adésọ̀yà ìṣẹ́jú méjì. Allah astaghfirullah Allah astaghfirullah Allah astaghfirullah Allah astaghfirullah Allah astaghfirullah innallaha ghafurur rahim. Istighfaru àkọ́kọ́ tí a kọ́ ṣe yìí ọ̀nà ni pé ẹ̀dá ò lè lo ayé tá a wà ń bẹ̀ yìí. Allahu Akbar. Allahu